èmi ò support oníṣẹ̀ṣe, mùsùlùmí ni mí, ṣùgbọ́n mo stand fún Yorùbá. I'm a Yoruba man. Gbogbo anything tó bá fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́ mi ní dúró síbẹ̀, and that is just it. Ẹ wá ń sọ fún mi pé mùsùlùmí lọ́mọ ìyá mùsùlùmí, wàhálà scam ni ìgbàgbọ́ nù ẹ̀. Tí mùsùlùmí bá jẹ́ ọmọ ìyá mùsùlùmí, ó yẹ kí Yorùbá lè fẹ́ ọmọ ní Saudi, kan fẹ́ ọmọ wọn lóbìnrin ní Saudi, kí wọ́n sì fún un ní ìwé ìgbélù pé kó máa gbélù àwọn. Níwọ̀n bá gbà tí ọmọ ìyá mi tó jẹ́ mú Yorùbá tí ò lè lọ Saudi kó ké ó ní Saudi, kó ti wá ké ó ní Saudi, kó wá fún un ní ìwé pé ó ti dọ́mọ àwọn, kì í ṣe ọ̀pọ̀sùnú kì í sọmọ ìyá mùsùlùmí. Ìtọ́ bá mú àwọn kan tán pera wọn ní alùsùnà tí wọ́n fi gbé hatred wọlé fún mi wípé èmi ò kì í sára wọn, definitely mùsùlùmí ò kì í sọmọ ìyá mùsùlùmí. Ìtọ́ bá mú Haúsá tó fi ní Yorùbá, mùsùlùmí Yorùbá ò yanjú, mùsùlùmí ò kì í sọmọ ìyá mùsùlùmí. Ìtọ́ bá mú Fúlàní tí ò fi dọ́mọ ìyá mi, mùsùlùmí ò kì í sọmọ ìyá mùsùlùmí. Èmi o mo mọ ìyá mi, Yorùbá nìran mi, Yorùbá ni mí, Yorùbá nìran mi. Èdè tí mo bá ní láyé lè dè yìí tí mo ń sọ yìí ní ìsì tí ì rí ẹnìkankan nínú ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí kó lọ sọ́jà kó ní ẹjọ́ mo fẹ́ rata kó sọ ní Lárúbáwá. Tá bá wí fún ọba jẹ́ kó gbọ́ ni o, tá bá sọ fún yín yẹn máa sọ lọ́dọ̀ tí yín pé àròyé ti pọ̀jù, wọ́n ti lè rojọ́ ju ẹjọ́ lọ́dọ̀ tí ẹjọ́ ló rò páàrọ̀. Iṣẹ́ lèmi ń ṣe ń tèmi o, mo sì ń ṣe tọkàntọkàn pẹ̀lú ìgbàgbọ́. Bẹ́ẹ̀ ni wọ́n ní títa ríro báyìí là ń kọlà, tó bá jiná tán àdògé nígbà yẹn. Mo pariwo tó mo ní ilẹ̀ Yorùbá ó jàjà ẹ̀sìn. Olúwo stop it, Mufti Ìwó stop it. Ó pẹ́ títí ẹ múra kankan. Mo ní onílẹ̀ àpọnmi síkùn yín, onílẹ̀ àfi nǹkan ṣe yín. Mo ní Olúwo lọ jáwọ́ ilẹ̀ Yorùbá ó jẹjẹsì, má dá ìjà ẹ̀sìn sílẹ̀ láàrin àwọn èèyàn wa. Àti Mufti ẹni rọ ẹni gbọ́. A ní onílẹ̀ anẹniyín lára kó fojú yín gbolẹ̀. Àjẹ́bí dọ́làdúrà ìwọ àtẹ̀mí o, àṣẹ àpadàmọ́ yẹ ara wa ní. Àdúrà má ti gbà. Bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí ọmọ Yorùbá tí wọ́n jọmọ kọ nínú ẹ̀sìn tó mọ̀ wípé ká tó mọ ẹ̀sìn ilẹ̀ Yorùbá la kọ́kọ́ mọ̀, tí wọ́n jẹ́ ọmọ ọkọ wípé àwọn ò ní gbà nítorí ẹ̀sìn kí wọ́n bà ilé baba ńlá baba wọn jẹ́. Wọ́n mà ti dìde sí màtá tó wà lẹ̀ yìí. Wọ́n ní ńlá irọ́ ni wọ́n ti dojú ìjà kọ Olúwo báyìí o, àti Mufti àti Lábìbù àti gbogbo wọn pátápátá. Mùsùlùmí ti kọjú ìjà sí mùsùlùmí, wọ́n ti bà t'Olúwo jẹ́. Wọ́n l'Olúwo ló bẹ̀sìn àwọn jẹ́ o, wọ́n ní Olúwo ló fi ẹ̀sìn ṣẹ̀sìn. Wọ́n ní b'Olúwo ti pè tó sọ pé òun fẹ́ káwọn èèyàn wá darapọ̀ mọ́ ẹ̀sìn, bẹ́ẹ̀ kan náà ṣe ń pè é. Ó ní rádaràda l'Olúwo ń bá kiri. Wọ́n l'Olúwo ló bẹ̀sìn ẹ̀sìn Islam jẹ́ nílẹ̀ Yorùbá. Mùsùlùmí ti kọjú ìjà sí Olúwo. Wà nírọ̀ ni ó yá tẹ̀lé mi kó wá gbọ́ fún dìtẹ̀. Bẹ́ẹ̀mi ṣe wáyé mi tí ẹ fẹ́ gbọ́n tó ń jẹ́ òrìṣà bíbọ, I don't tolerate it. Kì í ṣe pé àwọn abọ̀rìṣà ò sí wo, wọ́n lè wọ́dọ̀ mi, ìsọ́nbí ọmọ ṣe tiẹ̀, ṣùgbọ́n ọba ti dọ́dọ̀ mi tó sọ́npọ̀ òrìṣà yín ní ọ gbọ́dọ̀ bọ́, ìsìn gbọ́dọ̀ gbọ́ yùn bí. Ìfẹ́, I hate idol worshiping with a passion. With a passion. Hatred. Wọ́n sọ pé èèyàn hate nǹkan, but I'm telling you, hatred. I hate idol and deity worshiping with a passion. I don't have nothing. Ọba tó bá lóun bọ̀rìṣà tó bá lóun ọ̀fẹ́ bá mi ṣe, mi ń fẹ́ bá ṣe. Mi látàn o, kíntàn mi má bàa fàya. I don't do it. Ọba tí bá ń bọ̀rìṣà, mi ń fẹ́ owó lọ́dọ̀ ẹ, mi ń fẹ́ anything lọ́dọ̀ ẹ, mi ń fẹ́ nǹkan kan gbà lọ́dọ̀ ẹ. I don't need nothing from you. Ìjọ ọba tó gbọ́n kó padà wá. O ò tí ì gbọ́n. Ọba tí ń bọ̀rìṣà ò tí ì gbọ́n. Kí ló kọ tó ń jẹ́ òǹjọba? Táwa ní ń jọba. Ọlọ́run ń jọba, wọ́n gbó kọ Ọlọ́run sára ẹ̀. Ó wá lọ tó ń bọ̀rìṣà.
ayé ẹ bàjẹ́ nù. Mo ń gbọ́ táwọn kan sọ mọ́ Olúwo kò jẹ́ káwọn kan ṣé mo wálé rẹ kí n dì ọ́ lókùn lọ́rùn. Mo ń sọ nǹkan tèmi ò fẹ́, mo ń sọ nǹkan tí mo kórìíra. Ọmọ ìlú mi kọ́mọ tí bàbá rẹ̀ tó bá jọ́ ọmọ Olúwo ọmọ tí bàbá rẹ̀ kórìíra. Ọba Ìwó ẹ̀yin lẹ ń kó àbùkù bá wa nínú Islam. Ọba Ìwó ẹ̀yin lẹ ń kó àbùkù bá wa nínú Islam. Tí ẹ bá fẹ́ pe ìpè sínú Islam kì í ṣe bí wọ́n ṣe máa ń pè yẹn ni, kì í ṣe bí wọ́n ṣe máa ń pè ẹ́ wo àwọn àfáà tó wà mẹ́wọ̀n yín pé bá wọn kí wọ́n kìlọ̀ fún yín. Ẹ̀ ń kó àbùkù bá wa, ẹ̀ ń kó àbùkù bá wa. Tó gbé tó bá wẹ̀ pé tọ́lọ́ tànábì ló fẹ́ ṣe kì í ṣe bá bẹ́ẹ̀ ṣe máa sátá òsà wọn lónìí ká má bu òsà wọn. Tó fi wá di pé wọ́n ń bú Ọlọ́run wa, wọ́n ń bú ànábì wa, wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tí ò dáa. Ẹ lọ sí pé. Bẹ́ẹ̀ ni o, bá a ṣe rí nìyẹn o, mihàn ní kíni tó bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin mùsùlùmí òtítọ́ tẹ́ mọ̀ wípé kẹ́ tó mọ ẹ̀sìn rárá ẹ ti kọ́kọ́ mọ ilẹ̀ Yorùbá, ẹ jẹ ata, ẹ mu epo, ẹ jẹ iyọ̀, ẹ mu omi, ibẹ̀ la gbé dàgbà. Báwo la ṣe máa wá sọ wípé torí àgbà ẹ̀sìn àbá aṣúṣe ẹ̀sìn kan láàyò, àyàn ẹ̀sìn kan láàyò, àwa máa fi ẹ̀sìn yẹn àfi gbógun ti ilẹ̀ tá a bá mulẹ̀. Ọ̀run wà nílẹ̀ Yorùbá. Tó o bá jẹ́ olóríire ènìyàn tí orí tiẹ̀ pé, o ò ní sọ lẹ́nu kó sàpò yàkọ́, o ò ní wò wípé gbogbo nǹkan tó wà nílé ayé ọwọ́ ẹ̀ tán ẹ̀ jẹ́ kí lókù tó yẹ kó gbógun tí kò fi lè jẹ́ èèyàn láyé, kó lè róúnjẹ jẹ, kó lè ráṣọ gidi wọ̀. Ókè o fẹ́ tàpá sọ́run ẹ̀, o dẹ̀rọ pé ọ̀run ẹ̀ á máa wò á lajú kalẹ̀. Mò ń bọ̀ wọ Ọlọ́run òde lógún ọdún, ṣùgbọ́n inú mi dùn pé lójú ẹ̀mí mi náà ló ti ń ṣẹlẹ̀. Torí ó ti tó bí mi ìmọ̀ iye ọdún ta ti ń pariwo. Ẹ ṣe títí ìjà ẹ̀sìn yẹn náà lẹ́tún ti gbé tẹ́lẹ̀ gbé, ṣe bí àṣírí tú báyìí sí àìmọye àṣírí tó sì máa tú, ṣe bí ọ̀kan lọmọ bọ́ síta nísìn. Ó ní gbogbo campaign tán lọ ṣe fún bàbá Tinubu àwọn APC, ó ní kò sí nǹkan tó kàn àwọn ọbọ òun jèrè lẹ́yìn ọkọ̀, àwọn onírèrè kan tó fẹ́ jẹ wọn ò lè jèrè lẹ́yìn ẹja tán jẹ l'Àbújá. Ó nítorí Yorùbá nation gangan nítorí ọmọ wípé ẹ̀sìn mùsùlùmí ni Yorùbá nation gbé náà fẹ́ lọ gbógun tì. Ìwọ náà máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ òpònú afọ́fúgbẹ́mu tọlọ́pọ̀ yíyòrò. Ṣé ẹ ti rí ìdí náà? Ìgbà ọ̀rọ̀ Tani Ọlọ́run ṣe mọ̀ wípé àwọn ògo Olórin bọ̀bọ́ yìí ọ̀kan lọ́mọ àti àwọn wo wọ́n pọ̀ bàjẹ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun ti Yorùbá nation. Ṣùgbọ́n ọ̀kan lọ́mọ ti bọ́ síta nísìn, ó ti jẹ́ kí wà tèmi mọ̀ wípé o kí ló ṣẹlẹ̀ o, ẹ̀sìn nǹkan ṣe pé bíyá politics làwọn wà after, nítorí ìjà ẹ̀sìn ni. Wá wo gbogbo bó ṣe ń lọ. Ṣé bó fẹ́ tí ara ẹ gbọ́ fídíò yẹn níbi tí Lábìbù àbí ṣé Lábìbù ni àbí Lábìbù, I don't even know whatever, Lábìbù or whatever, tí ó ti sọ wípé Yorùbá ọmọ Yorùbá kọ́ ni ọmọ ìyá òun ò rí ọmọ Yorùbá kankan ní ọmọ ìyá òun. Ó ní ìwọ ẹlẹ́sìn tó bá ti ń ṣe ẹ̀sìn mùsùlùmí òun lòun gbà gẹ́gẹ́ bí ọmọ ìyá. Tó jẹ́ sí wípé tí àwọn nọ́dánà àbí àwọn Saudi Arabia tí wọ́n bá pa àṣẹ fún wọn tán fún wọn lówó pé kán bẹ̀rẹ̀ sí ní lọ pa gbogbo àwọn kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣerun, wọ́n á bẹ̀rẹ̀ sí ní pa everybody, wọn ò rí tiwa rò. As a matter of fact, wọ́n jẹ́ kó yé wa wípé ọ̀tá wa làwọn jẹ́, wọ́n sì ń bá wa jẹ, wọ́n ń bá wa mú. Tó bá fẹ́ lọ ra ọjà lọ́jà ẹ bá mi bèrè lọ́wọ́ wọn. Ṣé tó bá ti dé ọjà wọ́n á bèrè pé ṣé kìrìsìtẹ́nì ni ẹ́ àbí mùsùlùmí? Níbi tí ọpọlọ wọn tí ò ti pé, tí orí wọn ò pé. Ṣé tí wọ́n bá ti síkì tán lọ rí dókítà, wọ́n á bèèrè lọ́wọ́ dókítà àbí nọ́ọ̀sì pé ṣé mùsùlùmí ni ẹ́ àbí kìrìsìtẹ́nì? Kí ló dé tẹ́ mú ilé ayé le kókókó? Ṣùgbọ́n inú mi dùn, ayọ̀ mi kún nítorí wípé kí ni? Mo fẹ́ kó wá wo fídíò tí mo fẹ́ play fún ẹ láti ẹnu ọmọ mùsùlùmí pọ́nbélé. Òun fúnra lára ẹ̀ ló bọ́ síta tó sọ ọ̀rọ̀ yẹn, tó ṣe àlàyé yẹn wípé kí ni láyéláyé o ò lè pé mùsùlùmí ní ọmọ ìyá ẹ̀. Òun o láwọn ní tiwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá làwọn mùsùlùmí pọ́nbélé àfàsì ni wọ́n bí yá sheik, ṣùgbọ́n àwọn ò nítorí ẹ̀sìn kọ́ tàpá sí ọ̀run wọn nílẹ̀ Yorùbá. Ẹ̀sìn ọ̀tọ̀ ilẹ̀ Yorùbá, àṣà àti ṣe wa àwọn ò ní fọwọ́ pa lójú rẹ́ láíláí. Ìyẹn lẹ fi máa mọ̀ wípé àwọn wo ló ẹ jẹ́ ká jọ dárúkọ gbogbo wọn sí abẹ́ comment section torí gbogbo wọn náà máa ń rí yes now. Tó mọ̀ tó ń bojú ẹ̀sìn jẹ́, ìwọ tó jẹ́ mùsùlùmí tó ń sìn peacefully tí ìgbàgbọ́ ẹ̀ rọ̀ mọ́, tó fi fẹ́ kún, tó fi ní ẹlòmíì lára, wá wo àwọn tó bẹ̀ ẹ̀sìn jẹ́ online. Eléyìí tẹ́ fi gbógun ti Yorùbá nation ò ráyè ti yín, ẹ kó ṣì dànù.
ẹ lọ wá nǹkan míì ṣe torí a ti mọ̀ pé tó bá ti jóná fún yín tí ò sí nǹkan kan mọ́ tí ò sí content mọ́ ìgbà yẹn Yorùbá nation lẹ́ ń bọ̀ wá bá àwa sì ti mọ ayé yín àfẹ́lẹ́ táyé ẹ̀ bá fẹ́ ṣòfò dànù ní this time around ojú ìyá yín máa bó gan ni ojú ìyá yín máa bó gan ni àwọn wo ló mọ̀ tán bẹ̀ sí jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìyá Kaula ìwọ tó bá rí ìṣẹ̀sì true ìyá Kaula tó ń dúró lẹ́yìn ẹ̀ ó ti wọná kẹ́ o jọ ìwà rewo ló wà lára ìyá Kaula tó wú ẹ lórí tó fi lè máa sọ wípé ó lè encourage nínú ẹ̀sìn I don't know ìwà wo wá sí wo ló ń tẹnu ọ̀kan lọmọ bọ́ síta tí ò mọ ọ̀rọ̀ kan ni wọn kì í sọ dídí ọkùnrin àbí kò ṣe the same ọ̀kan lọmọ tó bọ́ síta tó ní Alájà Kaula lẹ́nu ọjọ́ mẹ́ta ìṣe ni kò tí ju bí 2-3 kò tí lè tó a month gan pàápàá kò sí bí ó ṣe gbọ́n Alájà Kaula yẹ́bẹ́yẹ́bẹ́ ní online mùsùlùmí jọ ni wọ́n jọ kéwú ni o àwọn náà àwọn mùsùlùmí ara wọn ọmọ ìyá ni wọ́n ẹjọ́ sọmọ ìyá kan ṣe irú kan bẹ́ẹ̀ yẹn sọmọ ìyá rẹ̀ mo ń sọ fún ẹni o ṣó orí Saheed Shittu tó náà nǹkan tó wálé ayé tiẹ̀ wá ṣe ẹbọ mímú ló mú kiri ẹlẹ́bọ ni ló mú kiri ẹbọ yìí ni ṣáá ṣé tó o bá rí bí Saheed Shittu bó náà ṣe ń ṣe ní online ǹjẹ́ ó wú ẹ lórí láti sọ pé o fẹ́ di mùsùlùmí àgàgà kó wá rí akéwùgbà gold wá sí wo ló wà lẹ́nu akéwùgbà gold àti ìwà ẹ̀ tó rò wípé bí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ alábòsí ẹ̀dá èèyàn tó jẹ́ wípé loyalty ẹ̀ 100% 1000 loyalty ẹ̀ not ní Ìlọrin àwọn Fúlàní Ìlọrin ni kò ní 1% wọ́n ní ó kan ẹyọ kan loyalty fún ilẹ̀ Yorùbá already tọmọ Yorùbá bá dúró tí àwọn ọmọ Fúlàní Haúsá bá dúró báyìí already àti yànkì ọmọ Yorùbá kó fara mú kínní ṣé àwọn eléyìí ni jọ bó ṣe máa wá ń ṣe lóhun ṣe wáàsí pẹ̀lú ìwà àṣà àti ṣe wọn ikọ́ wo lórí lára wọn tó encourage kó fẹ́ become a Muslim ọba wọn tọ́nà ṣùsì lẹ́nu ọjọ́ mẹ́ta tán ní gbogbo ẹ̀yin ṣéyíkì àyìn àfà ẹ kóra yín lọ sáàfin Olúwo wọn lẹ sọ wípé òun ni sultan of titi yín nílẹ̀ Yorùbá láàrin yín nìyẹn àwọn ò ní sultan nílẹ̀ Yorùbá ẹni bá fẹ́ ṣe sultan kó padà lọ sí north kó lọ múlé síbẹ̀ àwọn ò ṣe sultan a kì í ṣe emir àbí kò yé yín ṣe bẹ́ẹ̀ kóra yín lọ bẹ̀ ẹ lóun ni ọba ẹ̀yin mùsùlùmí nílẹ̀ Yorùbá ẹ jẹ́ kó máa jọba yín lọ nǹkan táwa mọ̀ ni wípé Olúwo ò sí láàrin ọba ilẹ̀ Yorùbá mọ́ àbó orí àpérò gbogbo ọba ilẹ̀ Yorùbá tó rólúwo ń bẹ̀ kò sí ń bẹ̀ ẹ̀yin náà sì mọ̀ pé wọ́n ti minus ẹ̀ kúrò láàrin wọn rí ti ẹ̀rọ gbogbo ibi tó bá ti jókòó tó ti sọ̀rọ̀ ìtẹ̀síwájú tó ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ ilẹ̀ Yorùbá ṣó rólúwo ń bẹ̀ láyéláyé kò sí lára wa mọ́ tó bá wá rí Olúwo tó bá ń japoró tó ń fi tìkanra sọ̀rọ̀ ó ti dẹ̀ àfọ́kù ugò ní Olúwo ó dúró tìkanra wọ́n ti fi nǹkan ṣe mo dẹ̀ sọ fún yẹrẹ lẹ́dẹ̀ máa pè é pẹ̀lẹ́ tí ẹ jàre Olúwo tó bá bọ́ ń bẹ́ ṣó ń lọ kí Olúwo ní pẹ̀fúmù ọ̀ràn Olúwo kí ló máa ń kó pẹ̀fúmù ṣe kiri get out of here nǹkan ti ṣe àwa ti sọ fún ẹ pé ó máa ṣẹ̀sìn tẹ́ ẹ bá rí Olúwo tó múra kankan nǹkan ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó condemn àwọn ló lọ sábà ní behind the closed door tó ń wá ìwòsàn kiri o máa dìdìrìn ní tí ẹ kó máa believe nǹkan tó bá sọ tí gbogbo wọn sọ online irọ́ ni gbogbo wọn ń pa níwọ̀n bá tí mo dárúkọ yẹn ó yá wá máa bá mi follow orúkọ wọn sí ibi comment section àwọn tí wọ́n bẹ̀ ẹ̀sìn jẹ́ nílẹ̀ Yorùbá ṣe gbogbo ohun tí brother wa yẹn tó sọ lẹ́ẹ̀kan ó ní Olúwo ló bẹ̀ sí mùsùlùmí jẹ́ Olúwo nìkan kọ́ mufti ọ̀kan lọ́mọ ìyá Kaula Lábíbù gbogbo wọn Saheed Shittu gbogbo wọn náà bẹ̀ sí yín jẹ́ ẹ lọ pé àwọn olórí adarí ẹ̀sìn tí wọ́n mọ̀ wípé tí èèyàn bá fẹ́ ṣe ẹ̀sìn tó fẹ́ preach ẹ̀sìn tó fẹ́ kẹ́lòmíì kó join ẹ̀sìn ìfẹ́ náà fi sí kì í ṣe ti kánkán ẹ ti rí pé ti lose followers gan à ń sọ fún yín láti last year tẹ́ ti dìde lórí ọ̀rọ̀ Tani Ọlọ́run ẹ̀yin lẹ jẹ́ kí ojú àwọn èèyàn ńlá gbogbo nǹkan tẹ́ fi bò wọ́n lójú tẹ́ fi kó wọn láyà jẹ ẹ̀yin fúnra lára yín lẹ fokùn dè wọ́n ẹ̀yin náà lẹ tú wọn lẹ̀ ojú wọn ti wá là wọ́n ti rí kọjá nǹkan tẹ́ expect wọ́n ti lọ tú nǹkan tí kò yẹ kán tú wọ́n ti mọ nǹkan tí kò yẹ kán mọ̀ oníkálukú wa ń gbérọ́ nínú ẹ̀sìn Islam ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń fariwo bọnu wípé yo mùsùlùmí ò dàbí ti tẹ́lẹ̀ mọ́ ńlẹ̀ Yorùbá ẹ̀yin lẹ ṣe fúnra yín mo yọ ọdún tẹ́ ti ń gbógun ti àwọn ẹlẹ́sìn kejì ẹlẹ́sìn kẹta bú àwọn àwa kìrìsìtẹ́nì ní kèfèrí ni wá
ẹ láwọn oníṣẹ̀ṣe ẹlẹ́bọ ni wọ́n ìgbà tẹ́ wá sún àwọn oníṣẹ̀ṣe kan ògiri báyìí sìn tó wá kọjú sí yín ẹ wá ké wáyọ̀ àlà kì í ṣẹjọ́ wọn a lè bú àwọn oníṣẹ̀ṣe gbogbo wa la mọ̀ wípé wọ́n padà jàre yín látọdún gbẹngbẹ ilẹ̀ tí ni wọ́n lára tá dẹ̀ sọ fún yín wípé stop ẹ fà wọn pípù yìí lẹ̀ tá bá ní nǹkan tí ìgbàgbọ́ wọ́n rọ̀ mọ́ ni jẹ́ kó máa ṣe ìwọ máa ṣe tiẹ̀ kò rújú ilẹ̀ Yorùbá ọmọ ìyá ni wá kó tó di pẹ́yìn fúnra lára yín wá fẹnu ara yín sọ pé kì í ṣọmọ ìyá ṣùgbọ́n a dúpẹ́ o wípé àtẹ́padà rí lára àwọn tó sọ wípé ọmọ ìyá òun làwọn jẹ́ torí wọ́n ṣẹ̀sìn kò mí pé ẹni ẹlẹ́sìn mùsùlùmí òun lọmọ ìyá wọn wọ́n ní ọmọ Yorùbá tó bá ti jẹ́ ọmọ Yorùbá ọmọ ọkọ òun ní ọmọ ìyá wọn ẹlẹ́sìn Islam ní bàbá tó sọ̀rọ̀ yẹn ẹ máa rí fídíò ẹ̀ nísìn wọlé irú àwọn eléyìí ló ń ṣẹ̀sìn àwọn tó ń ṣẹ̀sìn rèé àwọn tó mọ ìtumọ̀ ẹ̀sìn rèé nínú ọ̀rọ̀ àti làákàyè tó gbé jáde wàá mọ̀ ìyẹn ò lè gbé irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ̀sìn yẹn gáhùn ẹ̀ ṣe bó ṣe yẹ ká ẹ ṣe ṣẹ̀sìn rèé ẹ kó jàgídíjàgan àwọn wo lẹ fẹ́ fi tìpátìkúùkù mú tẹ ní ẹ̀sìn mọ́lẹ̀ ibo ló lè sí ní ìgbà kan láyé tá wà yìí kò mà sí bójúbójú olóró kankan ń bọ̀ mọ́ everybody wà lólóró ẹ jẹ́ bí calming down wo kí gbogbo àlàyé mi kó lè yé ẹ mùsùlùmí ti bójú gbogbo wọn jẹ́ o wọ́n ti kọjú ìjà sólúwo àti gbogbo àwọn tó ń bẹ̀sìn wọn jẹ́ o wọ́n ní kíni àwọn mùsùlùmí ló ń bẹ̀sìn mùsùlùmí jẹ́ kì í ṣe oníṣẹ̀ṣe kò dẹ̀ ṣe kìrìsìtẹ́nì ẹ lọ pe àrò àtọ̀dọ̀fin inú yín ẹ̀yin tẹ́ ń bo ẹ̀sìn tẹ́ ń bẹ̀sìn jẹ́ fẹ́lẹ́sìn ẹ lọ jáwọ́ bẹ́ẹ̀ wá gbọ́ fídíò yìí tó bá ti wá gbọ́ ọjọ́ nítorí Ọlọ́run bá mi mú fídíò kó bá mi pín káàkiri kí gbogbo ọmọ mùsùlùmí òtítọ́ tí ọ̀rọ̀ òye kí ó lè yé wọn wípé àwọn mùsùlùmí tí ọpọlọ wọn pé tí wọ́n ti dá òtítọ́ mọ̀ tọ́jọ́ mọ́kọ ilẹ̀ Yorùbá wọ́n ti kọjú ìjà sí àwọn tó ń bẹ̀sìn jẹ́ ọmọ ìyá ni gbogbo wa má gbàgbé o ẹ̀sìn òpin wa níyà o nítorí mo ṣe kìrìsìtẹ́nì ò jẹ́ mùsùlùmí ò kì í ṣe ọmọ ìyá mi ló jẹ́ nítorí mo ṣe kìrìsìtẹ́nì ò jó níṣẹ̀ṣe ọmọ ìyá mi ló jẹ́ mi ò kì í ṣe ọmọ àlè ilẹ̀ Yorùbá bá mi drop comment sábẹ́ fídíò yìí bá mi like bá mi share fídíò yìí má gbàgbé láti bá mi like kò sì bá mi share ire o. èmi ò support oníṣẹ̀ṣe mùsùlùmí ni mí ṣùgbọ́n mo stand fún Yorùbá I'm a Yoruba man gbogbo anything tó bá fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́ mi ní dúró síbẹ̀ and that is just it. ẹ wá ń sọ fún mi pé mùsùlùmí lọ́mọ ìyá mùsùlùmí wàhálà scam ni ìgbàgbọ́ nù ẹ̀ tí mùsùlùmí bá jẹ́ ọmọ ìyá mùsùlùmí ó yẹ kí Yorùbá lè fẹ́ ọmọ ní Saudi kan fẹ́ ọmọ wọn lóbìnrin ní Saudi kí wọ́n sì fún un ní ìwé ìgbélù pé kó máa gbélù àwọn níwọ̀n bá gbà tí ọmọ ìyá mi tó jẹ́ mú Yorùbá tí ò lè lọ Saudi kó ké ó ní Saudi kó ti wá ké ó ní Saudi kó wá fún un ní ìwé pé ó ti dọ́mọ àwọn kì í ṣe mùsùlùmí kì í sọmọ ìyá mùsùlùmí ìtọ́ bá mú àwọn kan tán pera wọn ní alùsùnà tí wọ́n fi gbé hatred wọlé fún mi wípé èmi ò kì í sára wọn definitely mùsùlùmí ò kì í sọmọ ìyá mùsùlùmí ìtọ́ bá mú Haúsá tó fi ní Yorùbá mùsùlùmí Yorùbá ò yanjú mùsùlùmí ò kì í sọmọ ìyá mùsùlùmí ìtọ́ bá mú Fúlàní tí ò fi dọ́mọ ìyá mi mùsùlùmí ò kì í sọmọ ìyá mùsùlùmí èmi o mọmọ ìyá mi Yorùbá nìran mi Yorùbá ni mí Yorùbá nìran mi èdè tí mo bá ní láyé lè dè yìí tí mo ń sọ yìí ní ìsì tí ì rí ẹnìkankan nínú ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí kó lọ sọ́jà kó ní ẹjọ́ mo fẹ́ rata kó sọ ní Lárúbáwá ata tí ẹ pè yẹn gangan àwọn kan ni wọ́n pilẹ̀ wọn ẹ̀ẹ́dẹ̀ lè débi tẹ́ ti fẹ́ rà kẹ́ pè ní kẹ́ sọ ní Lárúbáwá àwọn kan náà pilẹ̀ ata yẹn àwọn kan náà pilẹ̀ èdè tí mò ń sọ yìí àwọn kan ní wọ́n sọ ata yẹn lórúkọ ní wọ́n sọ gbogbo ewé tẹ̀yìn náà kó jáde tá sọ lórúkọ àwọn kan ní wọ́n pilẹ̀ oúnjẹ tá ń jẹ àwọn tó pilẹ̀ yẹn ni kí wọ́n mọ kí n ṣépè fún wọn kí n rí ọmọ ìyá mi tá a jọ jẹ́ Yorùbá kí n deny yẹn torí pé mo jẹ́ mùsùlùmí níwọ̀nba àgbà tí àwọn Lárúbáwá ò deny ọmọ sí wọn lọ́hùn àìmọ́ deny ọmọ wọn nígbà tí wọ́n ń gbé Halloween kiri wọ́n gbé délé Lárúbáwá gbà nílẹ̀ Saudi tí ẹ̀sìn gbà jáde wọ́n ṣe ọdún Halloween even wọ́n dúró síta for more than 45 minutes wọ́n wọ consume
bọ̀ nílùú tèmi àwọn oníṣẹ̀ṣe ìlú mi ò gbọ́dọ̀ mi gbọ́dọ̀ bá wọn jà ní. irọ́ èmi ò gba ẹ̀sìn pẹ̀lú pònú, mo gba ẹ̀sìn pẹ̀lú pé kórìí mi pé ni. Gbogbo tí bá ń dẹ̀ràn Yorùbá ọmọ ìyá mi ni wọ́n. Ẹ̀sìn ló pè mí àti Lárúbáwá pọ̀ wọn kì í sọ ọmọ ìyá mi, torí gbogbo ẹni tó bá jọ ọmọ ìyá mi ó nífẹ̀ẹ́ mi. Mi ò rí ibi kankan tí Lárúbáwá ti nífẹ̀ẹ́ mi, mo fẹ́ pè wọ́n lọ́mọ ìyá mi. Tí wàhálà bá délé ni àwọn tẹ́yìn tí mo fẹ́ pè lọ́mọ ìyá mi ilẹ̀ Haúsá fi hàn mí pé kèfèrí ni mí. Nílẹ̀ kínní wọn àgbà mi gbọ́ ní ọmọ ìyá wọn for the fact pé ẹ̀sìn kan náà la jọ ń sìn. So ẹ má gbé wá sọ́dọ̀ mi mọ́ wípé mùsùlùmí lọ́mọ ìyá mùsùlùmí. Ẹjọ́ torí tọ́lọ́run mo mọ ọmọ ìyá mi náà sì mọ̀ mi. Islam ló pa wá pọ̀, ẹnìkan kan mọ̀ wá bá mi mọ́, ẹnìkan kan mọ̀ sọ̀rọ̀ ẹ̀ fún mi mọ́.